kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ya Rabbi kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Saoty kí ni ò jẹ́ ká lè gbàgbé àwọn bàbá lágége tànà. Àṣesílẹ̀ Adam tànà akúrí ni ó gbàgbé yẹn o. Kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam lágége tànà. Tó bá gbà tíra bàbá kí wọ́n fi kọ́ ẹ̀ńkéwù lè ní. Tó bá lọ mọ́ríkàs bàbá lọ́gbà ṣáádà lánàá àti ní. Wà á ti ká tíra bàbá àwọn bàbá lágége tànà. Wà á ṣàǹfààní mímọ́ bàbá bóyá o gbọ́ lẹ́nu èèyàn ni. Gbogbo ọ̀nà tó bá rìn ní wàbá ọwọ́ bàbá lágége tébà. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Special request ṣáni bàbá téèyàn bá fẹ́ bírú ẹ̀ o. Kí sọmọ ká súnmọ́ ìyàwó kó bímọ wọn ń tọrọ ẹni. Bàbá tó bí Adam tànà àwọn ni wọ́n lọ sọ́dọ̀ àfa. Sheikh Adamu alánàmú báwọn ń fẹ́ kí wọ́n máa pa wọn. Bísàmù kẹta máa wọn àfa. Alánàmú ló sọ fún bàbá bákí tó bí Adam tànà bó ti kọjá ohun tó ń rore. Tọrọ fọmọ kò ní jẹ wọmọ ọmọ òun bí mo ṣe ń wòye. Ó tí ibi kó dá òyìn fẹ́ ìyàwó tó máa bírú ẹ̀fọn. Ìyá mi ló lè bímọ àmì wàá kúrò lórílẹ̀‐èdè yìí o. Abímọ akọ bímọ obìnrin kó tó bọ́kùnrin Adam tànà tó bá bí tán kó pọ́dún mẹ́sàn-án kó tó gbé wá sílùú Ìlọrin. Special request Adam tànà ní special need Adam tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Iṣẹ́ bàbá lágége tèmi kò lè jẹ́ àgbàgbé Ádámọ̀ tànà. Ó bàbá Ádámọ̀ tànà ó búrò bàbá lágége tèmi. Ojú bàbá lágége tèmi lójú bàbá lágége tànà. Súra bàbá lágége tèmi ní ti bàbá lágége tànà. Ìṣe bàbá lágége tèmi ìwà bàbá lágége tànà. Mímọ̀ bàbá lágége tèmi júwe bàbá lágége tànà. Ọmọ bàbá lágége tànà ní bàbá lágége tèmi. Kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ọ̀nà tó gbà ń bímọ lànà dèní tó dáná bí bàbá. Àtọ̀tẹ́sìn fi bí tiẹ̀ ṣe mọ̀ pé àtọ̀ eré sani kíkan ni. Àgbófin bí tiẹ̀ bàbá tó bí bàbá lágége tànà. Dáyì ni wọ́n ní ìròyìn olùpèpè sọ́nà lànà. Abdul Baki ni ọmọ àbí Abdullahi ló bá Abdullahi. Baki yẹn ló bí Adam tànà tó bí bàbá lágége tèmi. Wàásà ní Baki lọ nílùú Benin Republic torí kó mú ṣẹ́ ọlọ́run kànga wọ́n pọ̀ ní ṣẹ́ ọlọ́run lókìkí. Ọlọ́bọ̀ bá ìlú yẹn ò pè wọ́n pé kú iṣẹ́ ọlọ́run àfa. Bí fún ẹ lówó àràsìn tán kò fún ẹ láìṣà nígbà wo kó máa jẹ́ yàwó bàbá Baki tó bí lágége tànà. Àìṣà tó bí Adam tànà bàbá lágége tèmi. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Bàbá tó bí Adam tànà bàbá tó bí Adam tànà làfà bàbá lágége tànà. Àfà sọ́lú ẹ̀sìn ní òbí wa ló kọ́ bàbá lágége tànà. Sheikh Umar lágbàájú ní àfà bàbá lágége tànà. Ní Kánò Sheikh Adam Namaji ló kọ́ bàbá lágége tànà. Ìyànjú Ádámọ̀ tànà ló gbé bàbá lágége tànà. Àwọn tí wọ́n kọ́ wọn mọ̀ pé ó jọ ohun tí wọ́n kọ́ lọ́dọ̀ wọn. Ṣẹ́rí bàbá lágége tànà ló kọ́ bàbá lágége tèmi. Mọ́ríkàs lágége màní lórí bàbá lágége tèmi. Kásòtì tọ́ Mọ́ríkàs mọ̀ pé ìmọ̀ bàbá lágége tèmi. Lọ́lá ìyànjú irú tànà tí Abdullahi Adam ní. Wọ́n fi jà wọ́n tọ́kọ̀ wọn lànà ní ti bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ọ̀rọ̀ bàbá lágége tànà ṣàlè sọ́tọ́ ní ilé ni. Ṣé bàbá lágége tèmi lè jẹ́ kọ̀rọ̀ Ádámọ̀ tànà kó tọ́ lẹ́nu lọ́jọ́ tèmi. Torí bàbá lágége tèmi agbádá ṣe ń Adam tànà. Tèmi gbálùkì ń balẹ̀ ayò ọkàn tọmọmọ tànà. Ìráyé sá tọmọmọ tànà. Ìjẹ́ akin tọmọmọ tànà. Òdodo tọmọmọ tànà. Ṣe lélókun lára tèmi káwá sọ̀rọ̀ mímọ́ tèmi. Wárí bàbá lágége tànà. Ìtàn bàbá lágége tànà. Ẹkún tí ń gbọ́ látà tànà. Bí bàbá ṣe fọ́ mi mọ̀ká kí Mọ́ríkàs tó dé àti ìtàn ìgbésí ayé bàbá kọ́ mo fẹ́ sọ àkùtì ọ̀kan. Kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أدانا إلى هذا الإسلام بهدايته وأرسل إلينا رسوله محمد صلى الله عليه وسلم
وفضلنا بكتابه القرآن وعلى لنبينا محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أدوكي لدولون أتوري كيغ وأشواجوا وقاوا النبي محمد صلى الله تعالى عليه وسلم. Kọ́lọ̀n dákun bá wa kí ànábì, kó sì bá wa ṣègẹ̀ fún ànábì, torí pé òun náà ni Ọlọ́run bá fi ìmọ̀nà rán sí wa, tó fi ń já sí pé pẹ̀lú Al-Qur'ani yìí lẹ̀sìn wa yìí náà fi ní ọlá, ló fi ní fálù, ló sì fi pàtàkì. Tí ò bá sí Al-Qur'ani ni kò ní sí tí ń jà náà Muhammad. So kọ́lọ̀n bá wa kí ànábì náà dáadáa, kó sì bá wa kí àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀, àwọn sàhábà rẹ̀, àwọn tábàín, àwọn tábàín àtàbàín wa man ba'dahum bi ihsani ila yawmiddin. A sì kí ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam, nínú ìjọ albarka, nínú ìjọ tó já sí pé téèyàn bá wà ńbẹ̀ ó yẹ kó máa dúpẹ́ fún ọba rẹ̀ tó fi síbẹ̀ ni. Àwa bẹ̀lọ́n fún àwọn táárí tí ẹ̀kọ́ náà fi wùn wá, Maulana Fadilatu Sheikh Adam Abdullahi Ilori, àfáà tó dáyàtọ̀, tó yí ojú àwùjọ padà, tó wá sọ di tó sọdọlá, tó sọdọlà fún gbogbo àwọn àfáà pátápátá nílẹ̀ Yorùbá. Wọ́n fi ń mọ̀ páwa náà láwọn àfáà kan nínú Nàìjíríà tán gbajúmọ̀, tán lọ́lá, táwọn náà nímọ̀. Ọlọ́run bá wa kẹ́ bàbá náà lákẹ́túnkẹ́. مولانا فضيلة الشيخ كمال الدين الهدبي أولم كما تاج الأدب، فضيلة الشيخ يوسف الإباجي، فضيلة الشيخ مصطفى زغلول السنوسي، فضيلة الشيخ محسن أيدو، والشيخ عبد اللطيف ياموني، والشيخ الجرجس وقادو. اللهم ارحمهم جميعا وقولوا شيوخنا الصالحين. أولم كما فضيلة الشيخ حبيب الله هادم عبد الله الإلوري مدير المركز ميغيغو علافيا توناراتان. أولم شيفون pẹ̀lú àrísìkí àti àsọ̀bádé, kọ́lọ̀n bá wa ṣe fún bàbá náà lọ́lá la ilaha illallah. Kó wọ́lá pé wọ́n lẹ́nìkan tí wọ́n ń pè tó yàtọ̀ sí Ọlọ́run, kọ́lọ̀n bá wa ṣíjú àánú bàbá náà ní ìlàfi kan ìfọ̀kànbalẹ̀ ayérayé, kọ́lọ̀n dákun bá wa ṣe fún wọn. Bismillahir rahmanir rahim. Li ilafi quraishin ilafihim rihlatash shita'i wash-shayf falya'budu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. So gbogbo yín tí ẹ ti wà lórí ètò pẹ̀lú wa, mú sálámà sí yín. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo tó wá tún dáhùn sálámà tí yín náà pé wa alaikumus salam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Gbogbo ẹ̀yin tẹ́ sálámà sí wa, gbogbo yín náà ni mo dáhùn sálámà yín látòkè délẹ̀. Kọ́lọ̀ mọ́ yọ ẹnìkan kalẹ̀ lọ́lá la ilaha illallah. Ẹ rí pé àkọlé ọ̀rọ̀ wa yìí, àkọlé kan ni tó dàrú mẹ́lòmíì lọ́wọ́, tí ó sì máa jẹ́ bànújẹ́ fẹ́lòmíì látara yìí pé àdámọ́ wa pàápàá nílẹ̀ Yorùbá ní Nàìjíríà àti máa ń wà too passionate fún ọ̀rọ̀ tá a bá gbọ́. A kì í gbé làákàyè lé, ká fi jọ ọ̀rọ̀ náà káyẹ̀ wò. A máa sáré fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, kódà tẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ ò bá tí ì sọ̀rọ̀. Ẹ rí pé mo fẹ́ kọ́kọ́ fi ọ̀rọ̀ arákùnrin kan wọ̀n wá, tí mo sì rí pé àwọn èèyàn náà ń dá lóhùn. Àfáà náà pèrè ní Salman Aminullah. Ní tí wọ́n sì ń pè ní Aminullah náà ni ẹni tí ó nífọ̀kàntán sọ́lọ́hun, tàbí ẹni tó nífọ̀kànbalẹ̀ sọ́lọ́hun. Èyí ohun tí ibà jẹ́ ń bẹ̀, kọ́lọ́n bá wa ṣíjú àánú wo àfáà náà. So àfáà yìí mo rí wípé wọ́n gbìyànjú láti mú kọ́mẹ́ǹtì wá, tí mo kọ́kọ́ fẹ́ pé kọ́lọ́hun bá mi ṣíjú àánú wò wọ́n, káwọn náà lè wà lórí ètò yìí, kán lè bá a pè wọlé nígbà tó bá tásìkò pípè. Tó bá yẹ pé wọ́n fẹ́ tako tí mo bá sọ ní pé eléyìí ò rí bẹ́ẹ̀, eléyìí rí bẹ́ẹ̀. Àkọ́kọ́ ni pé ẹ wo àkọlé yẹn dáadáa, kìí ṣe àkọlé èébú. Mo sọ yí pé àṣìṣe Imam Bukhari àti àgbélẹ̀rọ nínú tírà àwọn.
tẹ́ bá gbólóhùn àṣìṣe nínú tírà Imam Bukhari rahimahullahu ta'ala tá pè ní Sahih al-Bukhari tí wọ́n pè bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ ń bẹ́ẹ̀ wípé wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam sọ wípé kullu bani adama khata'un wa khairu khata'ina at-tawwabin. So wọ́n lá Nabi sọ wípé kullu bani adam gbogbo ọmọ rẹ̀ ènìyàn láyé ata Nabi débi Ànábì fúnra rẹ̀ khata'un gbogbo wọn láláṣìṣe. Kódà Ànábì a máa sọ pé innama ana basharun ukhti wa usibu. Èmi Ànábì fúnra yín èmi a máa sọ̀rọ̀ tí ó máa bọ́ sójú ẹ̀ tí ò ní bọ́ sójú ẹ̀ ńgbà mi. Fama qultu lakum min Allahi aw anillah in tí ń bá sọ fún yín pé látọ̀dọ̀ Ọlọ́run hakun ẹ má jiyàn sí. Wa ma qultu lahum min nafsi àmì tí ń bá sọ fún yín láti ẹnu ara mi innama ana basharun ẹ̀dẹ́ èèyàn ni mí. Kí wọ́n sọ pé èèyàn ṣàṣìṣe èyí wòye ṣàbùkù torí pé ẹnìkan ò kọjá rẹ̀. Ó ní wa khairu tawwabina wa khairu al-khatta'ina at-tawwabin. Èyí tó wá lóore jù tó sì dá nínú àwọn tí wọ́n máa ń ṣàṣìṣe láyé làwọn tí wọ́n já sí pé wọ́n máa ń padà ronú pìwàdà tí wọ́n bá rí pé àṣìṣe ni. Yóò wù mí kí àfà Salman Aminullah kọ́lọ̀ ń jẹ́ kán lè wo prógrámù yìí kó má já sí pé lẹ́yìn tá a bá ṣe tán ni wọ́n wá máa wò ó kán sì má gbìyànjú láti fi fóònù tá à ní dá màmá wọn wò ó torí pé lómi yóò máa lo fake account yóò máa fi comment mo sì mọ̀ pé èèyàn ò ní lórú ẹ̀ kọ́lọ̀ ń bẹ̀ mi ṣe dáadáa fún yín. ní táfà náà sọ ni pé àìmọ̀kan rẹ ti pọ̀ jù bó tiẹ̀ já sí pé èmi ò láǹfààní láti máa fún wọn lésì wọ́n ní àìmọ̀kan rẹ ti pọ̀ jù ṣe àmọ́ yí pé àkọ́kọ́ ni pé àfáà ní àìmọ̀kan rẹ ti pọ̀ jù alhamdulillah alajal mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí àìmọ̀kan yẹn torí pé àìmọ̀kan yẹn náà mo fi sọ àwọn míì dẹni tó já sí pé báfa bá fẹ́ sọ̀rọ̀ lójú wọn yóò kọ́kọ́ wojú lẹ̀ náà kó tó sọ. Kódà àwọn tọ́lọ́wọ́n bá ní kódà àìmọye àwọn èèyàn ni wọ́n di àáfàá lára ń tà ń sọ yìí tó já sí pé àwọn àáfàá túmọ̀ ti ju wọn pé ẹ dákun kí lè rí sọ̀rọ̀ tá a sọ yìí. Alhamdulillah àìmọ̀kan yẹn náà ni àáfàá wa ní gbogbo nǹkan tó ń sọ yìí ni wọ́n ti kó wa parí ni wọ́n ti kọ́ wa parí ní Aṣáàrí. Ìyẹn fi hàn pé àáfàá yìí ọmọ akẹ́kọ̀ọ́ Aṣáàrí ni. Bẹ́ẹ̀mi láláìmọ̀kan lónìí bá fa àyìn láláìmọ̀kan àwa jọ mọ̀ bóyá Salman Aminullah al-Azhariyu tó jó ní mímọ̀ yìí tí ń bá sọ̀rọ̀ lónìí bóyá ó ní mímọ̀ ní lóòótọ́ bóyá láìmọ̀kan ni bóyá èmi sì láláìmọ̀kan bóyá èmi lọ́lọ́run sì ṣàánú àjọmọ̀ nínú ọ̀rọ̀ wa àmọ́ inú mi ó dùn táfà bá lè pè wọlé kọ́lọ̀ bá mi ṣíjú àánú wọn. Àfáà ní àìmọ̀kan rẹ ti pọ̀ jù gbogbo nǹkan tó ń sọ yìí ni wọ́n ti kọ́ wa parí ní Aṣáàrí kò sí àbùkù kan nínú tírà Sahih Bukhari. Wallahi máa sọ kíní kan lónìí yóò bà wá nínú jẹ́ yóò sì pa wá lẹ́kún yóò bà wá nínú jẹ́ yóò sì pa wá lẹ́kún tó wà nínú Sahih Bukhari nípa Ànábì Muhammad lọ́rọ̀ tó já sí pé ìwọ náà máa wò gbà ṣe léyìí ṣé ó possible lóòótọ́ fúnrú Ànábì Muhammad tọrọ bá lọ́rọ̀ ìbànújẹ́ tí wọ́n fúnra ẹ gan tó bá jẹ́ èèyàn tó ní làákàyè ó ní fẹ́ gbọ́ Sahih Bukhari mọ́ bó tiẹ̀ já sí pé ń tọ́pọ̀ ń rò ní pé a gbà fún àdísù rárá ń tà ń sọ ní pé àdísù tó bá sọ Ànábì lórúkọ tí ó dá àtàwọn àdísù tí wọ́n ń tako alukur'an tó ń fẹ́ jẹ́ kálùkùránì mọ́ ní fàdù láwùjọ òun la gbà wọlé. Àfáà yìí tún tẹ̀síwájú àfáà Salman Aminullah al-Azhari ó ní ìwọ ọmọdé yìí èmi ní ń pè lọ́mọdé wọn ó ní má ṣe orí burúkú tán náà má ṣe orí burúkú tán náà ẹ dákun ẹ má bú àfáà wọn mo fọlọ́ mbẹ̀yìn ẹ sì má sọ̀rọ̀ tí ò dá sí. Ó ní má ṣe orí burúkú tán náà àwọn àfáà tó ń tapẹ́tẹ́ ẹnu sí yìí kì í máa ṣe gẹ́gẹ́ kì í máa ṣẹgbẹ́ àfáà kankan ní Nàìjíríà lọ ṣọ́ra rẹ̀ fa. Inna lillahi wa inna ilayhi raji'un pé wọn kì í ṣe ẹgbẹ́ àfáà kankan ní Nàìjíríà pé ìwọ ọmọdé yìí lọ ṣọ́ra rẹ̀. Ó kọ àwọn àkọlé oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ ń bá mi ṣíjú àfáà wa Salman Aminullah kọ́lọ̀ ń jọ́gùn lẹ́mìí kan sí lálàáfíà. Mo sì lérò yìí pé béèyàn bá jẹ́ onímímọ̀ kò ní pé yóò máa nira fún láti pe àwọn èèyàn láláìmọ̀kan nítorí pé onímímọ̀ ojú onímímọ̀ ni ó máa fi wo àwọn èèyàn.
aláìmọ̀kan ni ó máa fojú aláìmọ̀kan wo àwọn èèyàn bí ìhun ti jẹ́nu. Mo wá dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pẹ̀lú àìmọ̀kan yìí, tẹ́ ẹ sì ń lo dátà yín, torí pé ọmọ ènìyàn náà aláìmọ̀kan ni. Àmọ́ ká sì má gbàgbé pé al-Imam Malik radiyallahu ta'ala an nínú ọ̀rọ̀ wọn wọ́n jó yé wa pé kullu ma min ahadin, kò sẹ́ni náà láyé yìí illa wa yukhadhu min qawlihi wa yuraddu, àfi kárí ìta máa mú nínú ọ̀rọ̀ rẹ̀ ká sì rí ìta máa kó dànù. Ó ní illa sahiba hadha al-qabr, àfànàbí Muhammad nìkan, torí pé níjọ́ tí bàbá wa Malik ń sọ wọ́n wà ń di sáré ànábì Muhammad. Ìyẹn fi hàn wípé ìsìláàmù ti wáyé náà kìí ṣẹ̀sìn téèyàn lè máa so kọ́ ẹnìkan. Gẹ́gẹ́ bí Imam Ahmad bin Hanbal rahimahullah táwọn náà sọ fún wa wípé la yuqallidanna ahadun minkum dinahu rijalan, ẹnikẹ́ni nínú yín kò gbọ́dọ̀ máa so ẹ̀sìn rẹ̀ kọ́ mọ́ àwọn ènìyàn. Ó ní khudhu min haythu akhadhu, ibi táwọn ti wá ìmọ̀ yẹn ẹ̀yin náà wá mọ̀ lọ́bẹ̀ lọ́wádìí. Èyí táwọn èèyàn ń dé làákàyè wa lónìí pé àwọn ò gbọ́dọ̀ nírònú, a gbọ́dọ̀ níròrí, a gbọ́dọ̀ sọ̀rọ̀ tiwa, káwa náà rò pé báyìí ló ti rí o, ká sì mẹ́rin wá tí ó gbé tẹ́rì yẹn ó máa jẹ́ ẹ̀rí, tí ó máa jẹ́ ẹ̀rí tó tó fẹsẹ̀ rinlẹ̀. Ẹ dákun ẹ máa bá wa tẹ love and like, ẹ dákun torí Ọlọ́run kẹ́sì bá wa ṣe ètò yẹn dáadáa. Àfáwà Ahmad bin Hanbal iná ni wọ́n tún jó yé wa wípé ma min ahadin, wọ́n ní la tuqallidni wala Malikan wala Shafi'iyyan wala al-Awza'i wala Thawri fakhudhu min haythu akhadhu al-hadith. So wọ́n ní ẹ má máa so ẹ̀sìn yín kọ́ mọ́ mi. Lónìí tẹ́lẹ̀ kó máa sọ pé nahnu ala madhhabil imami Ahmad bin Hanbal, Hanbaliyya làwa. Ẹni tó jẹ́ ìmáàmù ń jẹ́ kó yé wa wípé la tuqallidni, ẹ má so ẹ̀sìn yín, ẹ má so kọ́ mọ́ mi. Tẹ́wàá máa sọ pé Ahmadu ló sọ bẹ́ẹ̀, Ahmadu ni mò ń tẹ̀lé. Wala Malikan, ẹ sì má so ẹ̀sìn yín kọ́ mọ́ ìmáàmù Maliki. Wala al-Awza'i wala Shafi'i, ẹ má so ẹ̀sìn yín kọ́ ìmáàmù Shafi'i. Wala al-Awza'i, ẹ má so ẹ̀sìn yín kọ́ mazhab Awza'i. Wala Thawri, ẹ má so ẹ̀sìn yín kọ́ al-Imam Thawri. Ó ní khudhu min haythu akhadhu al-hadith. Ibi táwọn tójú bọ̀ tí wọ́n wá mọ̀ ní, ẹ̀yin náà tójú bọ̀ ẹ lọ wá mọ̀. Lillahi alhamd. Ìyẹn lọ́lọ́run fi rán Sheikh Adam ló fi já sí pé kò sírú wọn nínú àfáà nílẹ̀ Yorùbá. Amsan wal yawm, lánàá àti lónìí. Torí pé gbogbo àwọn àfáà tá a bá gbogbo ẹni mo fi wí, wọ́n ń ka tírà in táwọn àfáà sọ sínú rẹ̀ ni wọ́n ń tú. Sheikh Adam nìkan ló jájú ẹ̀ kó pé tó mo ti dàfà. Náà wọ́n ń jẹ́ kó mọ̀ yíwá gbogbo ẹni tí ń bá ń ka tírà onítírà tí ń kàn tú kò tí ì dàfà, torí pé ọ̀rọ̀ àwọn àfáà ní ń sọ. Ó dijọ́ tóun náà bá ní àwọn àfáà wọ̀nyí ní tí wọ́n wíre, èyí tẹ́mi wíre kó wá mú ẹ̀rí wá ká wá rí pé tọ́ ọlẹ́rìí ó dàfà nù. Ló máa fi hàn pé ọ̀pọ̀ àwọn tá ń pè láfáà náà wọ́n dàfà, ọmọ kéwu ni wọ́n kàn ń lo ọlá, èmi ń lo ọlá owó, èmi ń lo ọlá àpò, èmi ń lo ọlá jàmá, èmi ń lo ọlá publicity. Personality yẹn làwa wá ń wò, láà máa fojú yẹpẹrẹ ẹnìkan, á máa fojú kéré ẹnìkan, tó sì já sí pé Ọlọ́run fúnra rẹ̀ ṣílẹ̀kùn mímọ̀ ni. Ó sì ń jẹ́ kó yé wa wípé Allahu a'lamu haythu yaj'alu risalatahu, ọba mi ló nímọ̀ jù ibi tí máa fi iṣẹ́ rẹ̀ sí. Ànábì yẹpẹrẹ lọ́dọ̀ ará Mákkà àti Mẹ̀dínà náà ló bí kan máa sọ fọ́lọ́run wípé lawla unzila hadha al-Qur'an ala rajulin min al-qaryatayn adhim. Tó bá já sí pé Ọlọ́run bá sọ Kùránì yẹn kalẹ̀ fún èèyàn ńlá kan ni nílùú Mẹ̀dínà tàbí Mákkà, ìbá tiẹ̀ tún dá ká gbàgbọ́. Bí àfáà Aminu yìí, Salmanu yìí bó ti fojú yẹpẹrẹ mi náà, làwọn ará Mákkà náà ni wọ́n fojú yẹpẹrẹ ànábì Muhammad pé kò yẹ kó jóun. Tọ́lọ́run dẹ̀ ń sọ fún wọn wípé ahum yaksimuna rahmata rabbik, ṣé ìkẹ́ Ọlọ́run bọ́lọ́run ó ti pín ṣọ́wọ́ wọn ló wà ní.
ó ní nahnu qasamna baynahum àwọn Ọlọ́run là ń pín láàrin wọn ma'ishatahum fil hayati dunya in tán fẹ́ jẹ àti tí wọ́n jẹ láyé rafa'na ba'dahum fawqa ba'din darajatin àwọn Ọlọ́run là ń gbé àwọn kan gàjà àwọn kan lọ́nu wọn kọ́lọ̀ dákun kó jẹ́ ká pẹ̀lú àwọn tí Ọlọ́run ó gbéga tí ò ní rẹ̀ wá ńlẹ̀. Naam, mo wá jẹ́ kó yé wa wípé àná Muhammad òun náà máa ń ṣe àwọn àṣìṣe tọ́lọ́run ó máa pè sákèésí tí ó sì máa bá wí lára bí tó ti fẹ́ ṣàṣìṣe lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá wí pé ya ayyuhan nabi lima tuharrim ma ahallallahu lak. Ọlọ́run pè sákèésí, ó ṣàṣìṣe, Ọlọ́run pè sákèésí pé abasa wa tawalla an ja'ahu al-a'ma wa ma yudrika la'allahu yazakka. Ká má wá sọ pé al-Imam al-Bukhari, ká má wá sọ pé àwa yìí náà. Kìí ṣe pé à ń bú Imam Bukhari torí pé mo rí ìyá wa kan náà táwọn náà fẹ́ràn mi tí wọ́n ń sọ pé àwọn bá ní kí n ṣe ń jí tọ́píìkì yẹn tí kan tí ẹ̀ ń sọ wípé ó dàbí kẹ́nìkan sọ pé àṣìṣe Sheikh Adam ó mọye ń táwọn èèyàn ti sọ láwọn ọ̀rọ̀ ìbànújẹ́ àwọn akẹ́rìb àwọn irọ́ àwọn defamation assassination of characters ti Sheikh Adam láwọn tí wọ́n ń pera wọn lóní súnnà torí pé wọ́n fẹ́ káyé owó àwọn kérò owó àwọn. Ńgbè mi fẹ́ sọ ọ́n sí mo ní àṣìṣe Imam Bukhari àti àgbélẹ̀rọ tó wà nínú tírà wọn èébú dá ń bẹ́ẹ̀ kò sí èébú ń bẹ́ẹ̀. Mi ò bú Imam Bukhari, kí ni mo fẹ́ bá Imam Bukhari sí? Ìwọ ẹ̀yin lẹ kìí fẹ́ tó yẹ pé tẹ́ ẹ bá ti sáré rí àkọlé ọ̀rọ̀ ara yín ó máa gbóná pípípípípípípí. Islam ò rí bẹ́ẹ̀. Islam ń fẹ́ kéèyàn farabalẹ̀ yára gbọ́rọ̀ lọ́ra fèsì torí pé mo ń rí i pé wọ́n ní ẹrú Ọlọ́run kan náà ń bàdàn tí ó máa ń tó kàn wọ́n ló ń play fídíò mi. Ó wá ń sọ pé ìgbà kan ló ń pè mí ní agbẹnusọ àwọn ń bídà alhamdulillah nígbòóyá ó tún wá sọ ó ní sálàfí àwọn bàbá ṣe é sì mọ̀ pé ọ̀tá àwọn bàbá lòun. Alhamdulillah bí mi bá jẹ́ sálàfí àwọn bàbá ọ̀tá àwọn bàbá torí òun ò rí nǹkan tó dá nínú iṣẹ́ eré táwọn bàbá yẹn ṣe lòun náà fi lè níṣẹ́ eré kan táyé owó gbọ̀ngbẹ́ òṣìṣẹ́ rí ẹ wo gbọ́n tó ń ṣe. Ó lóun tú al-Qur'an ayé òríire ń bẹ̀, ó lóun tú Sahihul Bukhari ayé òríire ń bẹ̀ torí pé Sahihul Bukhari yẹn lòun fẹ́ tà ló fẹ́ fi jẹun ní ṣe máa ń dùn tẹ́ bá ń sọ̀rọ̀ hadith. Kì í sì ṣe gbogbo ago tó tóbi lẹ́ńjìnì tí ń bẹ́nu rẹ̀ tóbi, ago mi tóbi ẹ́ńjìnì tí ń bẹ́nu rẹ̀ ó kéré, èmi sì kéré ẹ́ńjìnì tí ń bẹ́nu rẹ̀ yóò tóbi tẹ́ bá wá sí lẹ́fì mọ̀ pé làákàyè èyí àti eléyìí kò lè dọ́gba. Kọ́lọ́n kó là wá ń bẹ̀. Ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé sálàfù àwọn bàbá lọ́lọ́run ṣe mí mo sì dúpẹ́ torí àwọn bàbá yẹn bàbá alálùbáríkà ni wọ́n ti lọ ní ìsìn. Ọlọ́run ní wal aqibatu lil muttaqin, àwọn tó bá níbẹ̀rù Ọlọ́run ni wọ́n lẹ́yìn. Àwọn bàbá yìí lẹ́yìn wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run tá a fi mọ̀ pé olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n. Àwa aládé la fẹ́ fún wọn lórúkọ tí kìí ṣe tiwọn. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a ní kọ́lọ̀ ká rìn lórí mẹ́ni àjù wọn, a sì ń rìn, a sì balẹ̀ jẹ́ àbáyé jẹ́, a ṣe 419, a ṣe jálàbí, a lu jìbìtì, mi èyí ṣe jòkújòkú, mi ò sínú kankan. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní bọ́rọ̀ mi ti rí hùn alhamdulillah. Nínú àwọn táwa sì ń lò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe láyé ni bàbá wa Mutul Markaz wa, ó tẹ́wọ́ lọ́rùn kò tẹ́wọ́ lọ́rùn wàhálà lé ayé ẹ̀nu. Nínú wọn ni bàbá àgbà ń pàmù rẹ̀ wà, Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ kó bọ́. Wọ́n pọ̀ bẹ́ẹ̀, irú wọn ni Fadilatu Sheikh Dawood Al-Fanlawa, wọ́n pọ̀ bẹ́ẹ̀, wọ́n pọ̀ tára àwòkọ́ṣe lára wọn tá a fi mọ̀ pé àwọn ilé ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n. Ká wá lọ síbi tá à ń lọ. Ṣé àṣìṣe wà nínú Sahihul Bukhari àbí kò sí? Àfáà ni wọ́n ti gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ láṣàárí, wọ́n ní kò sí. Pé wọ́n sì ti kọ́ àwọn tán páì pé kò sí nǹkankan, àìbọn kan ni mo fi ń sọ̀rọ̀ ọ̀hún. Àfáà mo máa mú àdísù kan wálé ní nínú Sahihul Bukhari tó l'Ànábì jẹ ẹran òòṣà. Mi ìlérò pé àwọn èèyàn gbọ́ nǹkan tí mo ń sọ yìí. Àdísù nínú Bukhari tó l'Ànábì jẹ ẹran òòṣà, ẹran tí wọ́n fi bọ òòṣà. Àmọ́ ẹ padà gbọ́. Ṣé eléyìí lèyàn wá pè ládìísù ara tí wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ fáwọn àfáà láṣàárí tí làákàyè wọn fi múnádóko ju tàwa tá àti ìlọ́nu. Naam, kò sẹ́ni tí ó mọ̀ yí pé tá a bá ń sọ̀rọ̀ al-khata lára ń tá ti mọ̀ náà ní wípé
Kitabul Bukhari, Imam Bukhari kọ́ ló kọ. Èyí tó pọ̀jù nínú tí ń bẹ nínú rẹ̀, wọ́n ń ṣe istinadu ẹ̀ sára Imam Bukhari ni, wọ́n ń ṣàfitì ẹ̀ sára Imam Bukhari ni. Gbogbo ojú ewé tí Imam Bukhari kọ nínú ayé ẹ̀ bóyá lẹ́rìí tí ó pè mọ́ táwọn èèyàn lè ṣàwárí ló fi já sí pé títí dọ̀la wọ́n lè rí al-makhtuta al-asliya òǹtẹ̀ àkọ́kọ́ tí Imam Bukhari fọwọ́ ara rẹ̀ kọ, wọ́n lè rí produce dọ̀la. Torí pé àwọn èèyàn kọwọ́ bọ̀ wọ́n wá ń rí pé tẹ́ bá ṣáà ti sọ pé Sahih Bukhari political wọ́n wá lo politics, wọ́n wá fi ṣe tafdilu Sahih Bukhari ala sa'ir al-kutub ni wọ́n fi gbé Sahih Bukhari lórí gbogbo tírà tó kù. Kìí ṣe páwọn èèyàn wò tán parí, torí pé níjọ́ tí wọ́n ń sọ wípé àwọn èèyàn fẹ́nu kò pé gbogbo ohun tí ń bẹnu rẹ̀ ló lálàáfíà, Sahih Bukhari gan tó báyìí níjọ́ náà. Wọ́n wá fẹ́ kí àfáà wa yìí kọ́lọ̀ ń jẹ́ kan lè pè wọlé nígbà tá a bá fẹ́ títò bá fẹ́ parí. Kí là ń pè ní al-khata? Òun náà ni tí èèyàn ń sọ bóyá ẹnu ló gbé, wọ́n sì fi pọ́n èèyàn lé ni tí wọ́n bá pè pé ó ṣàṣìṣe. Àbùkù ní kan sọ pé aláìmọ̀kan, a sọ pé aláìmọ̀kan. A ní àgbélẹ̀rọ ń bẹ nínú tírà wọn. Alhamdulillah. Nínú àṣìṣe tèmi kàn fẹ́ fàyọ tí mo fẹ́ ká jọ yọnú sí. Alákọ̀ọ́kọ́, al-Imam al-Bukhari. Ẹ rí pé tọ́pìkì tá a treat kọjá lọ yìí nípa wípé Ọlọ́run ò fún Ànábì Muhammad ní mírèkù kankan tó yàtọ̀ sí al-Qur'an. Ẹ rí wípé tọ́pìkì yìí àwọn àyà Qur'ani pọ̀ tó sọ bẹ́ẹ̀. Àwọn mírèkù, àwọn akadhibul mujizat, àwọn irọ́ waftirahat wa mawdu'at, àgbélẹ̀rọ tó ń jẹ́ àwọn miracles, iṣẹ́ ìyanu tí wọ́n lọ́ máa nẹ́bi pọ́nù Sahih Bukhari. Kálukùránì dẹ̀ ń jẹ́ kó máa yí wa pé rárá kò sí tó jọ. Àmọ́ àyà kan tá a wá ń tún bẹ̀ nínú Suratu Bani Isra'il tá ń pè ní Suratul Isra'il lónìí. Tá a bá lọ wáyà kan tá a kà pé Ọlọ́run ní wa ma mana'ana an nursila bil ayat, kò sí tó kọ̀ fún àwa Ọlọ́run, bó dà pé àbí 64 ni, kò sí tó kọ̀ fáwọn Ọlọ́run tá a fi sọ pé a ní fún Ànábì Muhammad lámì yàtọ̀ sí al-Qur'an, kọjá wípé an kazzaba biha al-awwalun. Àwọn ànábì Ọlọ́run tá a ti rán wá, àwọn ọmọlẹ́yìn wọn tán bá ti rí àmì yẹn wọ́n máa ń pè nírọ́. Ó ní laqad atayna Thamuda naqata mubsira, àwọn Ọlọ́run fún àwọn ìjọ Thamud ní ràkúnmí lójúkorojú, wọ́n sì rí pé ràkúnmí jáde látara àpáta. Fazalamu biha, wọ́n ṣàbòsí rẹ̀ wọ́n pa. Ọlọ́run ní wa ma nursilu bil ayati illa takhwifa, àwọn Ọlọ́run kì í máa mú àmì wá àfi ká fi ṣe ìdẹ́rùbà pa fẹ́ pa àwọn tá a fún lámì yẹn rẹ́. Ó wá ń jẹ́ kó yí wáyé pé wa ma ja'alna ru'ya allati araynaka illa fitnatan linnas, àlátà fún wa nẹ́bìlá àdédé fún ọlá bí kìí ṣe pé a fẹ́ fi kó jẹ́ ìdààmú fáwọn tí ó kọtọ́ lọ́hun. Ó ní ó wá tún tẹnubọ̀, ó ní wa shajaratal mal'unata fil Qur'an, àti àwọn ìran kan, àwọn ìjọ kan, àwọn ikọ̀ kan tá a ti gégùn lé wọn nínú al-Qur'an. Tó wá já sí pé lẹ́yìn tá a gégùn lé wọn tán, nukhawwifuhum, àwọn Ọlọ́run tún ń dẹ́rù bà wọ́n. Wa ma yaziduhum illa tughyanan kabira, tòun ti bẹ́ẹ̀ kò lékún kankan lára wọn kọjá pé ṣe ni wọ́n tún ya ọ̀daràn sí, wọ́n ń ṣàbúrú sí káwọn Ọlọ́run tó pa wọ́n rẹ́. Mo dẹ̀ fún wa lérí páwọn eléyìí tá à ń sọ yìí àwọn ìjọ Firaun àti Firaun ni, mo sì máa ń ẹ̀rí ẹ̀ wá nínú al-Qur'an. Àmọ́ nígbà tí wọ́n fẹ́ tu tó fi mọ̀ pé àgbélẹ̀rọ àtàṣìṣe ni, wọ́n ń sọ fún wa pé shajaratu zakumi ni. Màá wá fẹ́ kí àfáà wa Sheikhul Azhari Salman al-Amin tó bá lè pè sórí ètò yìí kán wá fún wa ní
dilalatun sarihatun min al-Qur'an wa min as-sunnah tí wọ́n ti kọ́ wọn parí láṣàrí yẹn kún fún wa ní ẹ̀rí kan tó jìdò láti inú al-Qur'an tàbí nínú sunnah aw min al-hadith tàbí nínú èyíkéyìí inú tírà hadith tá Nábì sọ fún wa wípé shajaratu zakum shajaratu al-mal'una hiya shajaratu zakum. Tá Nábì ò mọ̀ Kùránì tó wá ń sọ nǹkan ẹ̀mí tó yàtọ̀ sí Kùránì, bá ti ń fi à ń sọ àwọn sàhábà di aláìmọ̀kan lójú àwọn ọ̀tá Islam, à ń sọ Ànábì di ẹni tí ń fi irọ́ pè àwọn èèyàn sínú Islam, torí pé ń táwọn ọ̀tá Islam ń sọ ni pé Islam yẹn irọ́ ni wọ́n fi ń pèèyàn síbẹ̀, gbogbo ọ̀rọ̀ wọn tí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ irọ́ ni wọ́n pa. Ẹ̀ ń jẹ́ káwọn èèyàn máa fojú rọ́ wà Nábì, ẹ̀ ń jẹ́ kán máa fojú ẹni tí ò mọ̀ kan wo àwọn sàhábà tó sì já sí pé àwọn lọ́lọ́run ń sọ Al-Qur'ani kalẹ̀ lójú wọn. Àwọn náà láti wá máa lọ ìlọ́kulọ mọ́ látara wípé ṣó bá làákàyè mu kí Ka'bul Ahbari tó gba ìsìláàmù láyé Umaru kó tún wá di àfáàlé Umaru lórí tóun sì jẹ́ Yehudi, kọ́ á já sí pé wọ́n ní Umaru máa ń pè é, ó máa ń béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀, tó sì já sí wípé Umaru yìí náà ló ń sọ fún wípé ìrẹ́ bó ṣe ń sọ fún Abu Hurairah wípé nínú kó dákẹ́ láti má máa sọ àdísù Ànábì awolawol ìkọ́nàkà bil qarda tàbí kí mọ́ lé ẹ lọ́ọ̀lú yín tó ti wá ní qarda. Wọ́n wá ní àwọn sàhábà wá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ka'bul Ahbari èyí tí ó máa Al-Qur'an tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ni tóun sì jẹ́ Júù. tó Al-Qur'an dẹ̀ sọ fún wa yí pé lan tarda ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum kul inna hudallahi huwal huda wala in ittaba'ta ahwa'ahum ba'da alladhi ja'aka min al-ilmi ma laka min Allahi min waliyyin wala nasirin. Lára tí wọ́n kọ́ àwọn àfà Salmanu al-Aminu parí ní Ash'ari, wọ́n kọ́ wọn yí pé Ọlọ́run ti jó yí wa ní Al-Qur'an yí pé lan tarda ankal yahudu wala nasara, Yehudi àti Nasara wọ́n ní fara mẹ́sìn Islamu yìí hatta tattabi'a millatahum àfi tẹ́ bá tẹ̀lé ìrònú wọn, ìfẹ́ ń tán fẹ́, ìfẹ́ ẹnu wọn. Ó wá ní kúl wá jẹ́ kó yí wọn pé inna hudallah, ìmọ̀nà Ọlọ́run tí ń ṣe Al-Qur'an, hudallahi, Al-Qur'an yẹn huwal huda, òun gangan ní ìmọ̀nà, òun ní ìmọ̀lẹ̀. Ọlọ́run wá ń sọ fún Ànábì wala in ittaba'ta ahwa'ahum, tó bá tẹ̀lé ìfẹ́ ẹnu wọn, ló fi já sí pé mílátà òun tó wà ń bẹ yẹn ahwa'ahum lọ́lọ́run sọ mẹ́ bàlágà nìyẹn. Tó bá wá tẹ̀lé ìfẹ́ ẹnu wọn ba'da alladhi ja'aka min al-ilmi, lẹ́yìn ìmọ̀ tá a sọ kalẹ̀ fún wọn tí ń jẹ́ Al-Qur'ani, tó Al-Qur'ani yẹn ìmọ̀ ní ma laka min Allahi min waliyyin wala nasirin, ó ní rí olùrànlọ́wọ́ kan lọ́dọ̀ Ọlọ́run tó lè gbà ẹ́ lẹ́m̀bí ìyá Ọlọ́run tọ́lọ́run bá jẹ oníyà o. Wàlíyù kan ò ní sí o, Ànábì nìyẹn. Ṣé àwọn sàhábà wọn gbọ́ àyà iye nígbà tá Ànábì wá kú tán wá fi kó sọ́wọ́ àwọn Yehudi, tí Yehudi wá ń tú Kùránì fún wọn, tí Yehudi wá ń kọ́ wọn nítumọ̀ Al-Qur'ani táwọn ọmọ tó já sí pé a máa tún Al-Qur'ani pé Ọlọ́run ń sọ̀rọ̀ fáwọn Yehudi àtàwọn ahlul kitab pé ẹ sọ fún wọn pé fas'alu ahla dhikr, kó béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ nípa ìyẹn tí Ọlọ́run ti ń ṣe Al-Qur'an in kuntum la ta'lamun, tẹ́yìn ò bá mọ̀. Àwọn Yehudi wọ́n yí ìtumọ̀ ẹni tí ó mọ̀ yẹn wọ́n sọ dára mùsùlùmí, wọ́n sọ ahlu dhikri yẹn wọ́n sọ dára wọn. Ṣé ahlu dhikri ni wọ́n àbí ahlul kitabi? Àwọn sahaba al-kiram àtàwọn mùsùlùmí hum ahlu dhikr, torí pé Al-Qur'an ló jámọ̀ yìí pé ad-dhikru huwa al-Qur'an wa sahibuhu ahluhu. Torí pé Ọlọ́run ti sọ fún wa pé sọ́ọ̀d wal Qur'anu did-dhikr wa laqad yassarna al-Qur'ana lid-dhikr fahal min muddakir wa innahu ladhikrun laka wa liqawmika inna nahnu nazzalna ad-dhikra wa inna lahu lahafizun ma 'allamnahu ash-shi'ra wa ma yanbaghi lahu in huwa illa dhikrun wa Qur'anun mubin. Al-Qur'an huwa ad-dhikr. Tọ́lọ́mbá ni fas'alu ahla ad-dhikr,
Ọlọ́run ní kó sọ fún àwọn Yahudi yẹn ẹ béèrè lọ́dọ̀ àwa tá a mọ̀ tẹ́yìn ò bá mọ̀. Ọlọ́run dẹ̀ jẹ́ kó yé wa pé al-Qur'an tibyanan li kulli shay'in òun ni ó ṣàlàyé gbogbo nǹkan níbì kan ó ní inna hadha al-Qur'ana yaqussu ala bani Isra'il akthara mimma hum fihi yaktalifun. Al-Qur'an yìí òun ni ó ṣàlàyé ni ó yanjú ni ó fọ́ sí wẹ́wẹ́ fáwọn Bani Isra'il in tó pọ̀jù nínú tí òye wọn tí wọ́n ń ṣe fanfàlẹ́ lórí. Ó wá jẹ́ bànújẹ́ pé àwọn Yehudi Nasara ló wá ń kọ́ àwọn sàhábà ní kéwú tó yẹ káwọn sàhábà kọ́ wọn ní kéwú. Àwọn ń pè yẹn ní àwọn ahadith a ní kullu aṣọ ìhà tó bá ti ṣàfitì ẹ̀ sí sàhábà kan ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àgbà ni ṣèbí sánàdù ni wọ́n ń wò wọ́n àwọn mọ́tínú. Àìwò mọ́tínú ló jẹ́ kí wọ́n rí àbùkù kó sára Ànábì Muhammad ló jẹ́ kán rí àbùkù dán sára Islam níwọ̀n ṣe rí nǹkan kan ṣe sálù Qur'an. Wọ́n wá ní shajaratul mal'una igi tí wọ́n gégùn máa fẹ́ kí àfa Salmanul Amin igi wo lọ́lọ́run gégùn fún nínú Qur'an bil adilla ibi tọ́lọ́run ti gégùn fún shajaratuz zakum àti bí tọ́lọ́run ti sọ yí pé shajaratul mal'una hiya shajaratuz zakum. Ọlọ́run bá ń sọ̀rọ̀ mẹ́ẹ̀ pé wa shajaratul mal'una fil Qur'an àwọn ìrántí mi Ọlọ́run gégùn fún ó wá lu ẹnà igi àwọn ẹ̀dí igi Bani Isra'il. Ọlọ́run tó wá ní wa nukhawwifuhum àwa ń dẹ́rù bà wọ́n ṣé kéwú tí àfa Aminu Salmanu kéní àṣàrí nukhawwifuhum òun lọ pẹ̀lú dọ̀míru shajaratul mal'una fil Qur'an. Nukhawwifu yẹn ló jẹ́ àmọ̀ páwọn èèyàn lọ́lọ́run ń sọ ṣe al-Imam al-Bukhari ṣe àwọn wá yà láìmọ̀ kan tí wọ́n mọ̀ pé gini wọ́n ń sọ ń bẹ̀ tàbí tá a bá wà pé láṣìṣe àpọ́nlé ni fún wọn torí pé sàkúmi làwọn náà sọ wọn sọ pé Bani Isra'il ìyẹn fi hàn pé nínú kó já sí pé ìbọn wo débẹ̀ ń jọ náà ọ̀ kó já sí pé eléyìí tí wọ́n kọ yìí àwọn kọ́ ni wọ́n kọ́ àwọn nǹkan ni wọ́n gbé síbẹ̀ wọ́n tún wá lọ mọ́ àwọn sàhábà wọ́n lọ mọ́ Ibn Abbas tí wọ́n gbà pé òun lé ní mímọ̀ jùnú àwọn sàhábà. Báwo làwọn kèfèrí aláìmọ̀kan ṣe fẹ́ gbà yí pé Ibn Abbas nímọ̀ lódiwọ̀n tóun náà bá ń pe àwọn èèyàn tó sọ pé shajaratuz zakum báwo náà ṣe fẹ́ gbà pé Ibn Mas'ud nímọ̀. Eléyìí tí ń fi hàn yí pé akitharul ahadithi mawdu'atun yuntasabuha ila sahaba sanadan èyí tó pọ̀ nínú àwọn hadith irọ́ àgbélẹ̀rọ ìrònú tí wọ́n ń ṣe àfitì ẹ̀ sọ́dọ̀ àwọn sàhábà ló pọ̀ jù lára tó sì fi mọ̀rẹ́. Ọlọ́run nínú khawwifuhum à ń dẹ́rù bá àwọn tá à ń sọ yìí wa ma yaziduhum illa ìdẹ́rùbá wa ní kò lé nǹkan kan kún lára wọn illa tughyanan kabira. Al-Ustaz Salmanu Al-Amin ṣe tí wọ́n kọ́ yín láṣàrí tí mọ̀ yẹn parí tí wọ́n ti kọ́ yín parí táyì mọ̀kan fi ń dẹ̀mí láàmú rèé tó bá jẹ́ pé ń tán kọ́ yín parí rèé táyì mọ̀kan fi ń dẹ̀mí láàmú alhamdulillahi ala jali. Mo dúpẹ́ lórí àìmọ̀kan yẹn kọ́lọ́n kó wá dákun kó yọ mí kúrò nú àìmọ̀kan nì kó sọ mí do ní mímọ̀ jù wà ní lọ. Ẹ wá jẹ́ àwòsàn Sahihul Bukhari kí ni wọ́n pè ní ash-shajaratul mal'unata fil Qur'an torí pé lómi ó máa ní irọ́ ni wọ́n ń pa kìtàbù tíra Sahihul Bukhari rẹ̀ náà nínú volume 3 ẹgbọ́n tàfà sọ mẹ́ àfáàní wa shajaratul mal'una wọ́n ní shajaratu zakum wọ́n ní igi zakum ní igi zakum yìí tòróhùn náà ni wọ́n pè ní oúnjẹ àwọn ọmọ iná tó bá dẹ̀ wo ibi tọ́lọ́run ti gégùn náà Bani Isra'il pọ̀ ó ní lu'ina banu Isra'il ala lisani Dauda wa Isa ibn Maryam dhalika bima asaw wa kanu ya'tadun kanu la yatanahawna an munkarin fa'alu labisa ma kanu ya'malun. Lára àbòmí tó ti ní pé ọlọ́ni la'anna ó ní fa bima naqdihim mithaqahum la'annahum wa nadhu hazzan mimma dhukiru. Afá Azíàrí ó padà wá Nàìjíríà wá kéwú ní ó padà wá Nàìjíríà ó ṣẹ̀ṣẹ̀ tún wá kéwú ṣe gbogbo tí ẹ bá kélé kéwú ó tí ilé fi dáfà ó dìgbà tó bá dédé tó bá practice ẹ̀ ó kàn rí pé nìkan tí ó kó lé ní ó kọ̀ useless in tó ń gbé bọ̀mọ́ lọ́wọ́ ni
ṣé ìmọ̀ ni Imam Bukhari fi sọ pé shajaratul mal'unata fil Qur'an pé shajaratu zakum al-Imam al-Bukhari shajaratu zakum hiya shajaratul mal'una fil Qur'an min sahih al-Bukhari. ṣé ìmọ̀ lélẹ́yìí am khata'un tá a bá pè ní àṣìṣe ìkìrámù ní we respect àpọ́nlé eléyìí kì í ṣàṣìṣe. àwọn àwọn ni wọ́n wá lọ́rọ̀ yìí mọ́ wọ́n lọ́rọ̀ yìí mọ́ àwọn sàhábà kan wọ́n ní báàbù wa ma ja'alna ruya allati araynaka illa fitnatan linnasi wọ́n wá ní haddathana aliyu bun abdullah haddathana sufyan an amri wa an ikrima ẹ máa gbé wa an ikrima wa an ibn abbas وعن ابن عباس رضي الله عنهما wọ́n ní ibn Abbas kọ́lọ̀ bá wa yọ́nú sí òun ló wá tú àyà yẹn pé wa ma ja'alna ruya allati araynaka illa fitnatan linnas qala iya ruya aynin wọ́n lóun náà ní ìrírí ojú tí wọ́n fi hàn Nábì uriha Rasulullah tí wọ́n fi hàn Nábì ẹ má gbọ́ àwọn wá ní laylata usriya bi lóru ọjọ́ tí wọ́n mú rìnrìn al-Isra'u ni o ni wọ́n lórí ìyẹn náà ló kó bá àfáà tó lọ fi ìfẹ́ nútú Kùránì tó fi ń sọ pé ìran wíwò àbómi pé òun náà ń tẹ́ láti sọ pé ó lọ sánmọ̀ wọ́n á fi ìran yìí hàn lọ́hùn tó sì já sí pé kalimatu ruya àlá ní jẹ́ bẹ́ẹ̀ kalimatu ruyatu biruyatil ayn alata nabi la ẹ lọ wò túmọ̀ rẹ̀ nínú suratul Fatih bóyá àyà bíi 32 bí nǹkan ó ní laqad sadaqa Allahu rasulahu ruya bil haqqi la tadkhulunna al masjid al harama insha Allahu aminin àlá tó láti pé òun máa wọ ilé Ọlọ́run tí ń jẹ́ haram Mákà lọ́dún tó wá rò pé òun fẹ́ lọ wọ̀ wọ́n lé padà àwọn kìí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ àwọn kan torí ẹ̀fì Islam lẹ̀ àwọn èèyàn ló di fìtínà fún ẹ̀dàkùn lílọ ṣáàdẹ́bì wá lọ sánmà ní débi pé wọ́n fi nǹkan hàn lọ́hun ni so nínú Sahih Bukhari nìsí náà láti ráwọn àgbélẹ̀rọ yẹn pé ó lọ sánmà pẹ̀lú àkàbà ó lọ sánmà ẹṣin lógún ó lọ sánmà wọ́n lé lọ́wọ́ mú báyìí ó kàn bá rẹ̀ ń sánmà ni ọ̀rọ̀ mẹ́ta ikhtilafun min shakhsin wahid lọ́dọ̀ èèyàn kan òun lórí léètì fún wa wípé akàbà lánàbí gùn wà kalimatul miraji ìṣeré akàbà ní túmọ̀ ẹ̀. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí náà bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.